Africa Content TV. Everybody know this style to where she go back. I bet you she former who then she immediate our daily operated on. Who pass in that bar? About who should go and share the Gabanda bar. One fellow was state school. That's your tomorrow. The people for what's inside. You know, then she says, Shama. So they carry our status along. Every month before Kato Shekini, Kato was in floor. That was status to Mama Shekini, that Mama Shekitin, and the Shekini B, Tiluguan Shekini, Tako Awaye, and the Vomitobi, or that's the Shekini, that's the one, near one umbrella. Ayé abájá gbogbo bàbá tó ti lọ èyí tó wà láyé kọ́lọ̀ tó bá fàyè yẹ èyí tó lẹ̀ ti kú kọ́lọ̀ bá fọ̀rùkẹ́ kó lè dáhùn bẹ́ẹ̀. Láyé ọlọ́run wà ó ní bọ́ ṣe lu sáìsì ṣe àmà wọn a ní branch 84 gbà yẹn. Láyé ọ̀gá àgbẹ̀dẹ ó ní bọ́ ṣe lu sáìsì ṣe àmà wọn. I branch 154. Lórí bó ṣe lu sáìsì wọn torí ẹ̀ tó kọ̀ pé pọ̀ láàrin àwọn àkọ́kọ́ pé wọ́n ti pín ẹgbẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ yìí. Láyé Aláàjì Musila Ìdàkí Sọ̀yà lórí bó ṣe lu sáàtì tiẹ̀ lọ́dẹ̀ ṣe lu sáàtì sí wọn. A lè ní branch 247. A ní branch 247. Láyé Aláàjì Mustapha Ọláníwájú Àdìyó Adékúnlé ọmọ táwọn ayọ̀dù Abolúwájí Bàbá Èbúté ọmọ Ìjì ọmọ Ìjọ Àjàsílà tó dúdú ẹ̀sìn jùlọ. Ọmọ ẹ̀jẹ̀ má gbòdò. Ìgbọ̀njà lódodo, Bàbá Èbúté, òun ìgbọ̀njà. Onílé náà ṣe máa lo star tì mí. Àmẹ́mi ò wá ní dá lo star, kò máa lo star. Pẹ̀lú ọ̀wọ́ sí ìtẹ̀sùn lọ́jọ́ ìrọ̀wá sílẹ̀. Àlàyé ọ̀rọ̀ ló pa bálẹ̀ kan tó ní bá wù ìyàwó lọ. Ìgbà tó gbé gbá wá. Ìgbà gbígbẹ lọ́gbẹ́ wá, ìgbà táwọn wá wúlò gbá lọ, ìgbà tó fẹ́ lọ bálẹ̀ pa ìwò pépà dúdú ló sọ àlàyé ọ̀rọ̀ òun lọ́ fi lọ bálẹ̀ pa ẹ̀jẹ̀ ká lá ọ̀rọ̀ tó ṣe kí ni olúwayé ké. Ọlọ́run àsọ pé ṣíṣe ṣe àmàmì bá débẹ̀ ó lè yí nǹkan pín padà. Ọ̀gá àgbẹ̀dẹ ní ṣíṣe ṣe àmàmì bá débẹ̀ ó lè yí nǹkan padà. Aláàjì Musila Akínsọ́yà náà ti ṣe ṣe àmàmì bá débẹ̀ ó lè yí nǹkan padà. Àbẹ̀tórí ẹ̀ bá dọ́ta tí ò fọ́lò pẹ́pẹ́ ṣe lọ ló bá ní nǹkan tí mò ń sọ irọ́ mò pa. Am I telling lie? Am I correct? Mo sọ̀rọ̀ pa ọ̀rọ̀ mídíà ìkọ̀ pàfẹ́ ní mídíà àti former deputy tó di treasurer lẹ́nu tí former ṣèṣe àbádẹ́ sọ fún gbogbo yìí pé ó ṣeé ṣe kí sọ fún treasurer gbà yẹn àti deputy gbà yẹn
kọ́ yí lọ́kàn padà ìyẹn ni kò ṣe sọ fẹ́yàn kankan lóṣù tí ó bẹ̀rẹ̀ láti inú léèyàn arúgbọ̀dẹ ni. òfin tá à ń sọ pa ẹ̀ kí má kàńtà mi out kí lè má kàńtì new treasurer out. èmi gangan fúnra mi àwọn tó jẹ́ EFCC yẹn gbogbo ibi tó bá wà fọ́gọ́ta àti wọn tó bá ti láǹfààní láti wà sí tẹ̀sán àti wọn tó lè láǹfààní láti wà ní sọ tó ti wà lára àwọn EFCC yẹn ẹ̀bọ́n síta. ẹ̀bọ́n síta lè dúró tẹ̀sán bẹ́ẹ̀. ẹ̀dùn báyìí lọ́wọ́ tó kù yíyà ẹ̀bọ́n síta ẹ̀bọ́n sẹ́gbẹ̀ẹ́ báyìí. ẹgbẹ́ microphone fún wọn. Operational progress ẹni sì ní alágbègbè mi dáadáa o. ẹ̀yin tẹ̀jẹ́ EFCC èmi tí mo dókòó tí mo jẹ́ former state treasurer tí mo yẹ fi di confam state chairman tí ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ yìí pé Èkó lówó wà owó Èkó ló gbé. ṣé mi kankan fúnra mi tí mo bá yín sọ̀rọ̀ ṣé tààrà ni àbò bàbá ló ṣiṣẹ́ ṣe é gbọ́ pé microphone ló ń sì mo ní ṣé mi kankan ṣé mo ní rẹ́kọ̀dù mo ní fáìlì lọ́dọ̀ wọn ṣe é gbówó kí owó lẹ̀ ṣe é bá lúmọ jẹ ní ṣé kò sá lúmọ jẹ bàbá èmi tí mo ń sọ̀rọ̀ yìí ṣé mo ní fáìlì lọ́dọ̀ yìí àbí mo ní rẹ́kọ̀dù lọ́dọ̀ yìí. ẹni fáìlì sàbẹ̀ kò ọ́tòdè. kò ṣe kí ni. kò ọ́tòdè. ṣé new treasurer jọ ní fáìlì lọ́dọ̀ yìí. wọ́n ní fáìlì sà sẹ́kẹ́ndì wọn máa mú wa ọ́tòdè. ẹ̀ṣọ́ wa wà ọ́tòdè. ó wà ọ́tòdè stop. ẹni tó jẹ́ ṣíàmà EFCC jọ ní fáìlì lọ́dọ̀ yìí. wọ́n ní fáìlì sà. ṣe Oṣòdì yé 25 lọ́dọ̀ yìí. wọ́n ní fáìlì. Oṣòdì B 25 lọ́dọ̀ yìí. Oṣòdì C 25 lọ́dọ̀ yìí. Oṣòdì D 25 lọ́dọ̀ yìí. bóyá sẹ́kẹ́sì ló jẹ́ bóyá tẹ́sán ló jẹ́ bóyá sẹ́kẹ́sì ló jẹ́ iléeṣẹ́ ìlú ìlérí wọ́n á fi sí department mi ẹ̀sìn bàbá ṣiṣẹ́ Amalaji Musa Abadekunle the confirmed state chairman I cancel the EFCC for life no more EFCC. EFCC office is already come to conference hall. Àwa ní meeting tàbí máa ṣe àwa state school àbí bí wọ́n ti tàbá pè táàbà fẹ́ máa expose àwọn sáyé conference hall làwọn máa lò lókè EFCC council for life no more EFCC. Operational.
ìwọ branch chairman náà máa yọ̀ láyọ̀ lù ayọ̀lá kéré yọ̀ tó fi ṣẹ́tọ̀ ọlọ́ọ̀bá mi jẹ́ ṣẹ́tọ̀ má torí ká káńtù EFCC kò máa lè ṣe bálabàlá ní ẹ̀ kí ló mọ̀ fún EFCC wá gẹ́gẹ́ bí ariwo tó pọ̀ ní pé èmi fún àfẹ́gbẹ́ ìyá ń jọ ọ̀rọ̀ ènìyàn lọ́ ṣe bàbá EFCC wá pé láti lè máa fi mẹ́tọ̀ branch to branch àbẹ́ta tó bá ṣòfin inú ilé ẹni láti kẹsàn-án lòdì ẹ̀ka tó bá fẹ́ ṣòfin kọ́kọ́ bára ẹ rí kó tó bá yọ̀ lù tó o bá fọmọ ìyá ẹ rí ọmọ bàbá òní pẹ̀lú ẹ nígbà tó lórí EFCC tó jẹ́ bá ṣáàmà EFCC tó lè tẹ̀ bá ṣáàmà tó kọ̀ ní fáìlì bíbá ẹ gbé arúgbọ̀dẹ. àwọn bá ṣáàmà tí ọmọ máa bẹ́ẹ̀ bá àdúrà tó bá ṣe fún ilé iṣẹ́ gbogbo apáta ló bá lè ṣe sí jẹ́ ní àdúrà yẹn ọlọ́mọ tó wá lè fi ètò òun ló fà dé pé gbogbo nǹkan míì tó yẹ ká àlọ́ máa fi fẹ́ lábìrà àkáǹtù gbogbo ẹ̀ ọkọ̀ tí náà lè balẹ̀ láti lè ṣe kéde láti lè tọ́jú ọmọ tó wà lẹ́yìn yìí máa tó ikọ́ káàtù ní EFCC kí wọ́n náà máa ṣe kéde kó máa lọ fọlá jí yọ tó bá padà lọ́kàn dé nínú yọ ọ̀yọ́ òní kó máa dá ọ fúnra ẹni báàrin yẹn ṣe kéde báàrin yẹn ṣe kẹ́ni yẹn. àwọn tó lè jẹ́ àfáàsì kọ́mítì wa àti ṣe kéde àti fọ́ọ̀mù náà ní ọ́fíìsì tí bàbá àdúgbò tó jẹ́ ṣíàmà wọn ọ̀sìn ọ́fíìsì. gbogbo àwọn tó lè jẹ́ state expo pátá látòkè délẹ̀ gbogbo wọn láti fún ọ́fíìsì. yes or no? yes or no? gbogbo wọn pátá lọ́sìn ọ́fíìsì àdẹ̀ṣẹ́lẹ́yàmẹ̀yà àdẹ̀ṣẹ́kéde àṣojú ìṣáájú. àkọsáì gọ́ọ̀mẹ̀ntì mi tẹ́mi bẹ́ẹ̀ fi lò mo fẹ́ àpọ́ǹtì yàn kan léyìí ní ma àpọ́ǹtì ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ẹ má ti yọ̀ láyọ̀ lù ẹ bá bẹ̀rẹ̀ náà ní pé ẹ ṣe tòṣìṣẹ́ àbàbọ̀yọ̀ fún orí ṣe láti yè torí tí ò bá ṣe dáadáa gẹ́gẹ́ tí alẹ́ ṣe kí ni wàá fọ lápọ̀ ẹgbẹ́ lẹ́ka ẹ̀ wàá lè fọ́ ọ́fíìsì wa ṣe kí ni tọ́wọ́ bá lò wá kú ọ̀pọ̀ àjọyá tó jẹ́ ṣẹ́wọ̀n pé lábùjá náà ṣẹ́wọ̀n pé lábùjá ṣẹ́wọ̀n pé lábùjá lóko ṣẹ́wọ̀n pé lábùjá. Lábùjá ọ̀tẹ̀ tí kẹjọ àti ìbílẹ̀ kù àwọn náà gbà pẹ́ẹ́mẹ́ lábùjá wọn ọ̀pọ̀ tí ìṣèlú ni wọn ò tí ìwé ẹgbẹ́ mi wọn ò lè wá sọ fún mi ọ̀fíṣà mo kàn ń lórí afẹ́fẹ́ mi bóyá kẹ́kọ̀ọ́ máa kó sí wọn lọ́kàn wọn máa sọ fún mi òlọ́wọ́ náà àpọ́ìtì wọn àti chief of staff lábùjá bóyá kẹ́kọ̀ọ́ máa ń lọ wọn máa sọ fún mi ìdí ẹ lọ́rọ̀ ìlú náà ṣe ṣe kí ni mo ṣe wò pé mo ní ìjọba àfáìsà tó pọ̀ rẹpẹtẹ bí ṣe ti yan bàbá ìlú wa wá ìrànwọ́ náà tó ń lọ sí gẹ̀ẹ́sì tó bá di lọ́la ó lè kọ̀wọ́ náà ẹ ṣe òkú pọ̀ jù àbí tí ò bá ní tó mo tún lè yọ SSSA tó ti máa jẹ́ senior special adviser tó di ìyá gbogbo local government wa 20 local government náà ló gbà yẹn kí bàbá olóríire tó fi SCDA 37 kó tẹ́lẹ̀ supervisor ìkọlá wa ní council àmọ́ bá tí bàbá àlùbáríkà president wa ṣáájú bọ́lá bẹ́ẹ̀ tó ń báwo pé àyè tó ti fẹ̀ sí wọ́n fẹ́ ṣe kú nígbà báwo bá àyè tó ti fẹ̀ sí wọ́n tún fi SSA kú tòun tẹ bá rí aláàjì mọ́tà lábẹ́bẹ́ dà aláàjì bàbá àdìbà ló ń gbà àwọn náà ní local government wa ẹsẹ tó ti ṣáàmà ní gbogbo àfọ méjì ní local government wa wọn dẹ̀ náà fi sọ gba sálárì pẹ̀lú bóyá ilé bá ṣàmà tó appointment tó gbà fún wọn nìyẹn ọjọ́ kò padà. so yíníyíní tó
bá ti bó ní eyọ̀ tiẹ̀ náà ṣe kí ni àpárí. Operational progress. Tí ẹni pé kò ń ṣe pé mo ti dá gbogbo àwọn fọ́nmà ṣe ṣe àmà tó jẹ́ pass wọ́n ṣe logo tẹ́nà wọn kò ń ṣe pé wọ́n ṣe swine wa tó swine mi in àṣìṣe àmà kò ń ṣe pé mi ìmọ̀nà àbóyí lò pé láti sọ́ọ̀fù gbogbo bẹ́ẹ̀ṣì tó wà lẹ́kọ̀ọ́ orí mi pé débẹ̀ torí kẹta wọ́n pè ní after swine báyìí ẹlòmíì báyìí ó wọ tọ́lẹ́tì tẹ́mẹ̀fà wọ́n pe gbogbo ẹ̀ báyìí kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ kí ni báyìí fẹ́ sọ ọ̀rọ̀ ayọ̀lẹ́lẹ́ gbọ́ ayọ̀ ọ̀lẹ́lẹ́ tó máa bá kúrò lẹ́yìn tó èmi mọ bí tí bàtà ti ta gbogbo ẹgbẹ́ lẹ́sẹ̀ mo dẹ̀ ní ìṣòwò ní gbogbo yín lọ àbówó tó ní kẹ́ sùn lọ́kàn èmi ò fẹ́ àtisọ́fù any branches kankan. Àbọ̀wọ̀ fúnra ẹ̀ gbọ̀ngàn ló máa padà ti sọ́ọ̀fù ara ẹ̀. Bíbí pé kí nìdí? Láti 7 months to 8 months tí mo ti manage ẹgbẹ́ yìí. Pé ayé àti ṣàmà tẹ́lẹ̀ bí a máa ní ìdẹ́bílé ṣàmà ìdákọ̀ọ́ bẹ̀ ìwòye ìyá ní ìdẹ́bílé ṣàmà èmi ní sẹ́ ṣàmà yìí tọ́yẹ̀ máa sọ ẹ̀mí lójú ẹ̀mí yìí. Àbí tí ẹgbẹ́ kan mọ̀ pé wọ́n ti ká kọ́kọ́ lọ́rọ̀ mú. Nígbà tí ẹ̀kọ́ tó sọ pé ẹ̀tọ́ bá ti yá ti ṣe bàbá àti yóò kó dáadáa bàbá àgbà ẹ̀ka bàbá àti yóò ó lé ẹ̀jọ́ kó báyìí ọkà sí kéèkó ó ní kí kò jókòó dáadáa. Wé tó bá tún máa jókòó dáadáa kọ́ tó bá lọ bá àgàṣẹ́ rí fún wa fún àbáka Sùlẹ̀mọ́n. Mò ń sọ gbogbo ìgbà yẹn pé ìwọ tó bá mọ̀ yìí pé 4 years láti lè lọ sẹ́yìn ìkà ló ń ṣe nínú ilé ẹ̀ àyè wà láti lọ ṣe bí ni láti lọ tọ́mọ ojú àbí ẹ̀ ṣe àyè yẹn lọ́dẹ ìdúgbò à ń sin náà àyè yẹn ò pọ̀pọ̀ tó ti tẹ́lẹ̀ mọ́ ni. Tí ẹ bá sọ pé tó bá yẹ pé dáadáa ló ń ṣe kọ̀ǹtínù láti máa ṣe àmọ́ tó bá mọ̀ kó kú díẹ̀ káàtó try láti ṣe kí ni láti adjust. Àmọ́ àti pé púpọ̀ ní ọ̀rọ̀ èèyàn wọn ọ̀rẹ́dì láti adjust. Ayé fàmílẹ̀ tètútọ̀ yẹn ayé ìjẹun títí dáko sáyà ó ti wà nínú ẹ̀jẹ̀ lòmíì tí ó lè kú o bẹ́ẹ̀ àbẹ́bí ò gbàdúrà kókó o bẹ́ẹ̀ àwọn tó máa fọ̀nà táwọn ẹ̀ wọ́n á fọ̀nà táwọn ẹ̀. Solve any branches kọ́kọ́ tábà fi ṣe reconstruct the second time tábà fi confirm anybody sáyé ẹ̀. Àmọ́ wò kọ́kọ́ fúnra ẹ̀ ni mo bẹ abẹ́ náà pé kò má ṣe kí ni kò má ti sọ́fà ara ẹ̀ fúnra ẹ̀. Àìmọye branches sọ ní lẹ́tà ń bí láti ẹ̀ lẹ́tà ń pọ̀ bíbà ẹ̀ tí sẹ́kẹ́sì ẹ̀ máa ń pè mí pé ọ̀gá lẹ́tà ti pọ̀ ẹ̀dá àmàṣẹ́ ní ti ní ṣe kankan lè ṣiṣẹ́ lẹ́ẹ̀mejì ẹ̀kọ́ la máa ṣe kí ni la máa ṣe gbogbo nǹkan yẹn pátá látòkè délẹ̀ ẹ̀kọ́ la máa ṣe gbogbo nǹkan yẹn pátá látòkè délẹ̀ starting from next tomorrow àwọn next tomorrow yẹn lè má possible gẹ́gẹ́ bí pé ẹ̀mí iṣẹ́ ó kú tẹ̀lé èèyàn lọ àmọ́ work before pleasure àáfọ̀ náà ẹ̀ àfi ṣe kí ni àfi sinmi. Abẹ́ ní Monday láti Monday amamako gbogbo 10 branches amamako gbogbo all exco pátá judiciama exco gbogbo abẹ́ pátá lamamako wá sí bíbá láti bèrè bó ṣe rán gọ́ọ̀mẹ̀ntì yẹn àti branch ama. Ibẹ̀ la máa ti mọ̀ bóyá ọmọ àti sọ́ọ̀fù ẹ̀ àbí wọ́n ní ti sọ́ọ̀fù ẹ̀. Àjẹkọ̀ yẹ wípé iṣẹ́ yàtọ̀ sí owó yàtọ̀ síṣẹ́ ẹ̀wọ̀n pé owó yìí máa ń wò pé sọ́mọdé ìmọ̀ mílíọ̀n ẹ̀yẹ́ pọ̀ yìí pé ọkọ̀ tó bá mọ òṣèlú tó bá mọ òṣèlú ṣe ó lè darí ẹgbẹ́ tó bá kù láyé torí kò sí ẹgbẹ́ tí ò sí pọ́lísìsì bẹ́ẹ̀ àwọn tẹ́lọ̀ náà pọ́lísìsì wà bẹ́ẹ̀ tó bá ti mọ òṣèlú kò sí bí bá gbé sí tí ò ní ká ojú òṣùwọ̀n
àwọn ìfáìtì 10 branches àdèmàṣetọ́ láàrin 25 days torí 10 times 20 is 200 pieces àdèmí 240 something branches láàrin 25 days àbàṣetọ́ before kátó bẹ̀rẹ̀ Ramadan tábàtí wá ṣe gbogbo ẹ̀tọ́ láti máa sọ token owó tí ò ní níyàn kankan lára owó tí ò ní ní any branches any ọlọ́kadà any olúwarúwá láti máa sọ token anybody máa sọ sí iléeṣẹ́ àmà fi bless yẹ for second time. nítorí ayé ti wú wa tí sọ́nà ṣe àmọ́ oníwárúwá tó bá ti sọ èyí tó bẹ́ẹ̀ tá bá ti sọ ìdá mẹ́fà lọ́wọ́ ẹ̀ gbogbo anybody láti orí dẹ́bùtì ẹ̀ lórí lórí license school ní sóòtù yẹn tó bá fẹ́ lórí àdìgbà kọ́bọ̀ lọ́wọ́ wọn. owó tọ́gà bá sọ ó ti kọ́ fún àkọsẹ́ yẹn kò lè sọ́gà kankan tó máa ṣe sọ àìtàn bí tó máa ń lò fẹ́ lọ ṣe kọ́mítì òun fẹ́ lọ gbowó kan padà lé kò sówó kankan tó fẹ́ lọ gbà bífọ́ ọ̀ka tó ṣe sọ àìfẹ́ níbọ̀dì owó tó fẹ́ gbà yẹn wàá ti kọ́kọ́ gbà àtúnṣe sọ àìfẹ́ níbọ̀dì kò bá àmà tẹ̀ ní lọ́rùn bàtọ́ Haúsá tọ́wọ́ Fúlàní tọ́ bínúbínú gbà tó yáwọ́ yí ìjà síra wọn tó bá yálẹ̀ nílò máa padà yí ìjà síra yín ni àtiyọ sọ́sídì àtiyọ olùṣẹ́ júnior ìwọ tó bá fi 2 million tó bá fi gba 10 million ó lè rí gbà olùbá àbá wò mí èmi náà ṣe kí ni òun wọ̀ ojúkò ló ń ṣe bí ni òun ojúkò ló jẹ tí o gbọ́ ẹgbẹ́ national union tó wà lẹ́kọ̀ọ́ tó bá gbogbo ẹgbẹ́ wọn bíbá èmi gbogbo ìlú ni wọn gbà sá lọ tó lọ pọ̀ jù wá lọ àpọ̀ tó wọn. àwọn aráàlú bàbá gbogbo wọn ní bàbá gbogbo wọn láti ẹbí bàbá gbogbo wọn lẹ́mìsì àtẹnudọ́jà àti síkà tí wọn ojúkò lọ wọn gbà lọ ìyẹn lọ ṣe ń jà báráàlú ìyẹn làárọ̀ ṣe láti ṣe kí ni láti ṣe ìdàkọ́ mẹ́fà wọn àwọn alábàjẹ́jù àbájẹ́jù àjẹjù jákòsáyà ẹ̀jẹ̀ kàyọ̀ ẹ̀ kó bẹ́ẹ̀. àwọn mẹ̀kúnnù lọ́rọ̀ mi sí lójú àti Mr. Secretary alphabet kẹ́ni bẹ̀rẹ̀ láti orílẹ̀ ọmọ àpò branch mẹ́wàá ìwọ branch tó bá yẹ wà tó bá kó owó mẹ́fà wá dání níbi ẹjọ́ àbájú sọ́ọ̀fẹ̀ ní dédé tàbá kó iṣẹ́ àbàmọ́ fẹ́ẹ́ kó lórí agbábẹ́ tó ní méje tó bá ní mẹ́ta sí bí. àga àwọn oṣooṣùlé méjì kó o lè jẹ́ sábà lẹ́kọ̀ọ́ ojú bàbá wọn lójú Kaduna èkó lọ́fẹ̀ẹ́ ìjọ. ìwọ tó bá lẹ̀ bí ìgbòho yá ojú kọ́ padà kọ́ mi kọ̀kọ́ òun tọ́ ara ẹni. láyé àgbẹ̀dẹ nígbà tó máa sọ bíráṣì 84 tó máa di 154 kò síbi tó kọ lẹ́tàsì kò dẹ̀ sẹ́ẹ̀tì ọ̀tà àwọn tó kọ lẹ́tàsì nígbà tó lè máa ti sọ kò sẹ́ẹ̀tì ọ̀tà àwọn tó kọ lẹ́tàsì láyé àlájì ló sí ìlú àkísọ̀yà nígbà tó máa ti sọ kò sẹ́ẹ̀tì ọ̀tà àwọn tó kọ lẹ́tàsì nígbà tó lè máa ṣe yíyí tó máa ti bíráṣì máa kú bíráṣì kò sẹ́ẹ̀tì ọ̀tà gbogbo ìgbẹ́ láti lọ yá yúnìtì èmi máa ká yúnìtì bá fẹ́ lórí yúnìtì àárẹ̀ ìtàkùn àti àwọn ẹ̀ka àti ìbò ṣe bí ó pọ̀ jù bá láti bá jẹ ẹ̀kọ́ ní pápọ̀ ló come to my house private tèmi òun ilé mi tí bá fún ẹ ní bá invite yẹ come to my house if I don't invite you if you come disgrace ló bọ̀ wá ṣe kí ni ló bọ̀ wá gbà yẹn gbọ́ngbọ́n fúnra yín bàbá lólóyè òṣùwọ̀ ọmọ ìjọ ló da àwọn olóyè ló láti ṣe kí ni ló láti wà kí á fù ó lè láti kó ẹ̀ níjà ó lè láti lo òyìn olójú ẹ̀ ó láti fi òyìn lẹ ojú ẹ̀ ó lè fi òkú eléko sétí ẹ̀ òyìn lè rí owó kówó tó gbé kiri ìgbọ̀ ìsọkúsọ tó sọ pé bẹ́ẹ̀ ṣùgbọ́n tó pín òyìn tó gbọ́. ẹ̀yà ni lọ́kọ̀ gbogbo tó bá wù ẹ́ kó lọ ó yẹ pé gbogbo ọgọ́dọ̀ yìí máa mú
fún ẹ lọ́ba ìdọ́lọ̀ gọ́ọ̀nà àdé ṣàlàyé ọ̀rẹ́ gbogbo sẹ́nẹ́tọ̀ ìmọ̀ fún ẹ lọ́ba ìdẹ́bẹ̀ fún bọ́ọ̀lì ìfáyìí tó wà pọ̀ ní àdé ẹ̀kọ́ wọ̀ pé no is no tó bá dáńtà fún ilẹ̀ lẹ́sẹ̀ lórí tó bá ti dáṣe lórí ẹ̀mí máa bẹ̀rẹ̀ ní pé má lọ́kọ́ máa ṣe kí máa bẹ̀rẹ̀ ní ìgbésẹ̀ ní sọ́dà lábàárà báwo lè fíyàn ṣe máa yí sínú gbèsè kò máa fi lè lọ́kọ̀ sọ ní ti sọ̀kọ́tọ́ ti lọ yá òbí kò sí ọmọ ẹgbẹ́ kankan tó bá mú ẹgbẹ́ ìwà ẹgbẹ́ kó yá owó tọ́wọ́ ẹgbẹ́ bá mọ̀ pa ẹ̀ máa ti sọ fún yín tọ́wọ́ bá mọ̀ pa ẹ̀ máa sọ sẹ́yìn gbọ́dọ̀ yáwó kankan èèyàn tó bá fẹ́ yá owó kó wá bá wa tàbá lọ ní ìsìn tó fẹ́ fi yá owó yẹn gbogbo dùn ilé ìgbà wa bó ṣe máa yá ẹ ní owó yẹn àlẹ́ nípa profit kankan sórí ẹ̀. Wọ́n máa yá ẹ lówó èlé ẹ̀rọ alẹ́ yá 5 million to pay number tó máa ti bẹ̀rù máa bàyìí fọ́ọ̀tì rẹ̀ pé kìíní kan ìwọ kẹ́tẹ̀ yẹn tó máa ti bẹ̀rù tó fẹ́ ọ̀kọ̀ọ̀kan yá lówó yẹn máa ń jọ̀wọ́ náà kò láti báwo lè fi máa kọ̀ọ̀pọ̀ sí ìgbéra tó fẹ́ ọ̀kọ̀ yá lówó tẹ́mi ni máa bá sọ́ ni. Èwo ni by force by fire. So gbogbo branch tí o bá ti ṣe kí ni ká ní 150 branch àbí ká ní 200 branch ó jẹ́ nǹkan tó mú orí pípé wá ó make sense ìwọ tó bá ti mọ̀ pé branch àmà tó jẹ́ ìwọ ojúkòkòrò ló fi jẹ́ ojúkòkòrò yẹn máa fi má jí pọ̀ padà o lè ti kọ́ gbórí alẹ́ ti kọ́ gbẹ́lẹ̀ àmà má jí pọ̀ ní ibi tó ti lọ yá unit mẹ́ta lọ́wọ́ W àdá unit mẹ́ta padà ibi tó ti yá méjì lọ́wọ́ eléwé àkúté àdá padà ibi tó ti yá ẹ̀kọ́ lọ́wọ́ gbogbo bí kàdú àdá padà ibi tó ti gbẹ ẹ̀kọ́ lọ́wọ́ kan nìgbéra òkú àdá padà. Mo ti sọ fún tẹ́lẹ̀ pé ó gbè fọlọ́fọlọ́. Tó bá ti mọ̀ wípé ìwọ fẹ́ ṣàmà tó bá ti mọ̀ wípé o ò ṣe dáadáa pẹ̀lú ọmọ ẹ̀yẹ àyè wà fún ẹ lọ́la sátidé sọ́ndé kọ́tó pè ẹ́ wá síbí ìwọ tó kàn pé kótó kọ́tó kàn pé bóyá ẹ́fúlò wà àdúgbò káàkà wáyé tẹ́gbà wà àárín la wà kó tètè lọ síbí ẹ bóyá kó wọn máa lọ jọba ẹ fún ọmọ iṣẹ́ káàkiri tó wọn máa kóyàwó àtọmọ ẹ káwọn máa sunkún bí egbére káwọn máa sunkún bí egbére tẹ̀lé ẹ kó tètè lọ ṣàtúnṣe ẹ̀ẹ́dọ́ ló bá ti rò ó bí abajá ìwọ náà tó wá wà lábẹ́ ọ̀gá ẹ ìwọ tó wà lábẹ́ ọ̀gá ẹ bóyá o pé pàtí ìṣọ̀lá sáńdì wá lè ṣe tó jẹ́ sẹ́kẹ́lá tó jẹ́ sẹ́kẹ́tì tó pé bóyá bẹ́ẹ̀ ṣàbẹ̀ òṣọ̀pọ̀tì ségò ìbòmí ló sọ̀pọ̀tì tó bá wò pé olùkó lè wé béèkì tí ségò wà bẹ́ẹ̀ fi yọ bẹ́ẹ̀ ṣàbà ẹ láti ní àwòkó onídájọ́ lọ ìwọ tó wé béèkì yẹn gangan àníkọ́ sọ̀fẹ́ǹdì ẹ̀bẹ̀ súnmọ́ ségò tó ní. Bóyá wá orí ọ̀fẹ́ mi tó bá ti súnmọ́ ségò kó wá orí ọ̀fẹ́ mi tó bá fi jẹun má wá sí ìwà wa máa wọ́n bóyá ṣàbà ẹ pé kó wá òkúra èmi ò nífẹ̀ẹ́ ta ní pé èèyàn kan kò tẹ̀lé mi ò nífẹ̀ẹ́ ta ní pé ò ní fi yàn kankan torí tó bá ti ní 51 kankan sí náà yìí o abọ́sì bọ́ sí gbogbo tó yẹ kọjá lọ 97 ti rí ni o. So bí ẹ̀yìn àti sẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ máa lè dúpẹ́ fọ́lọ́ ọ̀ba pé kẹsẹ̀ kí ni kẹfì sùúrù kẹfì kó mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ náà kó wá jẹ́ 100/0 tó bá lọ pé o tún máa kọ̀kọ́ jù à o tún bẹ́ẹ̀ fi ṣe wàdùwàdù pẹ̀lú ọ̀rọ̀ mẹ́ta yẹn èmi ò ní fi àbò sí ọ̀yàn mi ò ní torí pé ayé ogun ẹ̀yẹ tẹ́jókòó ìbàdà kéde wá pọ̀ òwe jẹ́ ẹ̀ka yìí ẹ̀ bá fẹ́ bàjẹ́ kó yá bàjẹ́ ọ̀run tèmi ló ṣe kí ni ló wà important fún mi. Àwọn tèmi ló ṣe kí ni ló tẹ̀mí lógún sọ òótọ́ ọ̀rọ̀ káyé wá lè dá padà káyé wá lè jọ dapọ̀ má wàá ṣe àbòsí. Òun ni gbogbo wa ń sọ yìí sí yẹn o òun là ń sọ sí yẹn
tó bá nígbà náà tí nǹkan bẹ̀rẹ̀ tí wọ́n ṣe tẹ̀sítò kan tó bá lọ wò pé àbí bá ń jàmbá tó súnmọ́ àbí kíní kan tó súnmọ́ lọ́dún sọ tó bá lọ pè yàn kankan tó ní tọ̀kẹ́ pé lù tí bá mọ̀ pé ṣe tẹ̀sítò yẹn kó máa sọ fẹ́ẹ̀ jẹ́ ni o torí ilé iṣẹ́ ìyàwó kásáwọ̀ pọ̀ ní gbogbo yìí àsáwọ̀ pọ̀ mẹ́kọ́ ìlàkàyé ọ̀rọ̀ aláyí sínú àjàjà wa máa sọ ó lè sọ ibi tó kò wá sí lọ bàbá yà sí gbọ́ wò pé wọ́n tún wo bí àgbẹ̀yẹ pé ṣé lóòótọ́ ọmọdé ìtàgbẹ̀yẹ ní confam ní bàbá yẹn kọ́ fún pé ọmọdé yóò ṣe àsáwọ̀ nínú union láàyè ọlọ́run wà Mr. Johnson assistant secretary ṣéètì yìí ni ó lè jẹ́ branch amamuṣe àdínà ilé iṣẹ́ ìjọ ti yọ kó branch amamuṣe kó láti assistant secretary o ẹlòmíì lè bọ́ sí branch yẹn fún ní trọ́sí ọ̀nà àdó kan gbogbo nílò tẹwà láì tẹ̀wù bẹ́ẹ̀ o. ẹ má jọ ṣáàmù. mọ̀ pé bàbá fẹ́ dájọ́ láì kọ́ọ̀tù ìlú ẹjọ́ tó ti dáyé látàrí bàbá wo lọ́wọ́ tó bá wá látàrí Tinubu tó bá láyé Tinubu wọ́n máa ṣe kí ni wọ́n máa rọ́jọ́ ìyẹn létí wọ́n ṣe dájọ́ yẹn gbà yẹn bẹ́ẹ̀ làwọn náà ṣe máa ń létí wọ́n ìdájọ́ Mr. Johnson àníyẹ kó láti sàtẹ̀kẹ̀tì bí àyọ̀dàlù branch àdẹ̀kọ́ ọmúṣe àbí ọlọ́pẹ́ àgbèsíbẹ̀ àìkúrà jẹ̀gbọ́ sí ó dàgbẹ́ ẹgbẹ́ nìyẹn. Bàbá tó bá yẹ ṣéètì tó bá dé branch ìwọ́n náà ṣe kí ni ó pè fún fọlọ́wù wàá dá padà. Àwọn ẹ̀kọ́ wúyẹ́wúyẹ́ tó lọ àwọn orí ẹlòmí ò ṣe kí ni orí ẹlòmí ò pè kò dẹ̀ mọ bọ́ọ̀rọ̀ ṣe kí ni. Mo lọ sí Mushin níjẹ̀ta tọ́wọ́ sí níbẹ̀ lọ́dọ̀ wọn bọ́dà mi àsájà mi dà àtọ̀wọ́ tọ́jọ́ wọ̀nyẹ́ mi tó lọ́wọ́ ọ̀dẹ̀ kan tó yẹ pé àsáwọ̀ yẹn jẹ́ lórí títì lọ́jà ẹ̀sẹ̀ kò lè dé Mushin kò lè dé Mushin Mushin fẹ́ pé káàbájá kọ́kọ́ fáṣà rẹ̀ Lagos Island ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta mo lò bẹ́ẹ̀ ibi tí máa ti ń wẹ̀ nígbà yẹn mo tún fi wọ̀n wẹ̀ yọ ní kọ̀pútà ibi tí ti wẹ̀ ẹni tó bá ọmọ tó bá mi padà tó bá tó bá má ṣọ láyé kò ó tún tẹ̀sí fáyẹ̀ sí ọmọ tó bí jọjọ gbọ́n bẹ́ẹ̀ ọmọ ẹ̀kọ́ síkú àbíjà gbọ́n bí jọjọ gbọ́n bẹ́ẹ̀ báwo lè máa ti dá kọ́tò fáṣà àbá fi ògbẹ́ ẹni sọ́tọ́ ìbí ìbàyẹ̀ lọ ṣe kí ìbí ìbàyẹ̀ lọ fara pamọ́ sí báwo náà ṣe kí tọ́ kọ̀ fáwọn ẹ̀yọ́ ní propaganda ní sọkúnfẹ́ bí ti gbàgbà òkọ àbá ní alọ́wọ́ ẹ̀kọ́ mi àsákè àbíjà sókè ṣé ọ̀rọ̀ pẹ́ńsì àmàlà ń sọ yẹn ni àbọ̀rọ̀ ṣe tẹ̀sùn là ń sọ ni bàbá tí gbogbo ẹnìbọ̀dì pátá tó wà báwo fẹ́mi pé ṣé kò pé gbogbo ọ̀rọ̀ Mushin látòkè délẹ̀ kò sì pé lábìjà tọwọ́ pé tó lábìjà bá ti sọ àtẹnubí ló ti gbọ́ pé tó àbìjà ní ó máyé ju gbogbo nǹkan fún ọ̀hún ẹbítì pèsè kí n lọ bẹ́ẹ̀ kí n lọ sáàpù ẹ̀ kí n gbó tẹ̀lé ẹ bá fẹ́ pa social media àtàwọn ṣòṣì máa ń bọ̀ lókè òkú bẹ́ẹ̀ tó bá pa fún ọdún wọlé máa gba lòkè jáde lọ́ba tí gba lòkè wọlé ọ̀fojú ríra wọn sójú láti fọ́ sílẹ̀ fún ọ̀fojú ríra wọn gbogbo wa fojú ríra wọn sójú jọ Tuesday wọ́n kọ́ ọmọ ìgbọ̀ wọ́n jó wọ́n yàn wọ́n ṣe ní tì ẹ̀yin ayíjẹ́ ìbàdàn ẹ̀ wá ní sẹ́kọ̀ọ́ fẹ́ lọ jáde alẹ́ sí Mushin ọ̀bẹ mélòó gbogbo lá nígbà tí ń lọ. Bàbá tún bá mi sọ̀rọ̀ lórí aago nígbà tí mo tún wà bẹ́ẹ̀ mo ní bàbá mo ti wà á Mushin o yẹ ká ṣọ wá bàbá náà mi kó pàtàkì máa gbé bẹ̀ lọ. Ẹ̀yin tẹ́fẹ̀ yìí gbọ́gbọ́ lẹ̀ fẹ́ kí nǹkan tó ẹ̀yin tẹ́fẹ̀ yìí gbọ́gbọ́ lẹ̀ fẹ́ bísí lẹ́kọ̀ọ́ àwọn ta fẹ́ kí nǹkan tó la fẹ́ bísí lẹ́kọ̀ọ́ ẹ bá rí pé àti bẹ́ẹ̀ kí bísí àti fẹ́ dáadáa yẹn tábà ti wá gba glórí tó dáa glórí rẹ́kọ̀dù lẹ́yìn òní gbà glórí lẹ́yìn òní gbà ìgbà wà á bí kí ló bí lára ṣáájà máa rò títí kó tó yílé méjì. Ẹ̀yin náà yẹ bá bàbà ẹ̀ lọ́kọ̀ yẹn ọba ẹ̀lẹ̀ fà á yẹ délẹ̀ kó máa ṣe ẹ̀dẹ̀ lọ.
lẹ́nu iṣẹ́ wa tí ọ̀nà kankan mo aláṣẹ fún gbogbo anybody ẹni bẹ́ẹ̀. ẹni bẹ́ẹ̀ ni ọba sọ̀rọ̀ sí ẹ sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ni ìgbòho àbọ̀wọ́ tá a rí aṣoṣù láwọ̀ yẹn sọ́dọ̀fọ́ àbọ̀wọ́ tá a rí aṣoṣù láwọ̀ yẹn àbọ̀wọ́ tá a rí lẹ́yìn wọn àjẹmọ́ ọlọ́jọ́ ń lọ sí patí àjẹmọ́ òtẹ́ẹ̀lì tó ń sùn sí ẹ̀kọ́ wọn ni ajá tí ò sọ fájà yìí pé ajá òun ò sójú lé méjì tó yẹ pé tí ó kàn tó yẹ pé ibi tí mo jẹ́ ṣe ṣẹ́mà èèyàn kan fẹ́ wà bí kan fẹ́ máa fi ta yí lẹ́yìn eléyìí téèyàn kan bá ti fi òbí jẹ́ ṣe ṣẹ́mà ta yí ẹ̀yìn náà ẹ fẹ́ ní bọ́ọ̀dì ẹ fi wọ́n ta yí ẹ fi wọ́n ṣe dúpì. Lọ́sẹ̀ mọ́ báyìí kọ́nà fa àti wákàtí ọ̀wẹ̀ kọ́nà dàgbà òun fún mi. Mo ò ṣe yí. Àmọ́ mo kú ẹ̀yìn dájọ́ wa ní iṣẹ́ àtẹ́tí òsì ní iṣẹ́ rẹ̀ tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ ọlọ́run máa dàgbà òun fún mi. Nítorí pé ẹ máa wá píìsì ní kọ̀rọ̀, ẹ máa dọ̀bálẹ̀ ní kọ̀rọ̀, ẹ máa wá òkú èèyàn sí ṣẹ́ńgò, ẹ máa wá píìsì, ẹ máa ṣẹ́rìsì, ẹ bá dé ilẹ̀ ní sòótọ́, ẹ máa lọ ṣe bí ìgbà ìwà bẹ́ẹ̀ ẹ lè sí ibi kankan mọ́. Àní lánàá ọ̀nà bọ́lá bá yẹ tó ga tó ń dọ́ tó ń dù tó bá kù díẹ̀ lẹ́yìn wọ́n ètò òṣèpá kájàlá má pọ̀ lájẹ́wọ̀ ọ̀nà ọ̀fọ̀ ọmọ tó ń bọ̀ là ọmọ tó ti bí ó bọ̀ ṣiṣẹ́ kí ni alábàjẹ́ fún. A ti sọ fẹ́ níbọ̀dì pé wọ́n bá ṣe ṣe tiẹ̀ bẹ́ẹ̀ lọ́ bá ṣe ṣe kí ni láti máa ṣe tèmi òun fi wákàtí òyìn sọ pé tálákà ò bá ti mú ajá èso kéléwí ò bá ti méwú èso lẹ́yìn tó bá fọjá ẹ̀pọ̀ kú tán àbá ṣe kí ni bí ní ajá ṣe lẹ́gbẹ̀ẹ́ bájá ṣe lẹ́gbẹ̀ẹ́ bí kìnìún olúwa ló máa ṣe ló máa ká tó bá ti lè gbẹ̀ bí kìnìún ó jáde lẹ́yìn èyí sẹ́ tálákà ò bá ti mú ajá sọdẹ́ẹ̀mọ̀ láti sọ àti ló fẹ́ bí inú pé a lọ sí Muṣin àwa píìsì lọ sí Muṣin tájẹ̀ ń ṣe kan pẹ̀lú ẹ̀pọ̀ bàbá tó lẹ̀ ní gbogbo wa ó fi ká láṣẹ Muṣin pátálá tó kéde lẹ̀ wọ́n ní nǹkan tọ̀wọ́ fẹ́ nì àbí bẹ́ẹ̀ kọ́ láyé ọlọ́run wà àṣẹ tí bàbá láti pa Muṣin lọ́lọ́run wà tẹ̀lé láyé àgbẹ̀dẹ àṣẹ tí bàbá láti pa Muṣin lọ́tẹ̀lé láyé aláàjì Muṣin làkúgbọ̀yà àṣẹ tí bàbá láti pa lọ́tẹ̀lé láyé aláàjì Adékúnlé ọ̀fọ̀ ṣe ṣàbà àṣẹ tí bàbá láti pa Muṣin òun ni wọ́n tẹ̀lé tó bá wù yìí kẹ́kọ̀ọ́ tó bá wù yìí kẹ́kọ̀ọ́ ìdí tẹ́lẹ̀kọ̀ nínú iyọ̀ yẹn ẹ̀yẹ́kọ̀. sọ̀rọ̀ ìdálẹ́ ló ń pè mí pé máa ń ṣàmà gbogbo tí bàbá bá ti fẹ́ Muṣin ní kẹ́ bá wọn fẹ́ bàbá máa ń ṣe dáadáa sí Muṣin ni bàbá dẹ̀ máa ń tó Muṣin dáadáa bàbá ò dẹ̀ fẹ́ wà lábẹ́ píìsì lọ́fẹ́ bẹ́ẹ̀ ẹ tó yẹ kí wàhálà ẹ pọ̀ lọ́dọ̀ mi gangan pé ká má ṣe kí ni ká má jẹ́ kí Muṣin ní ẹ̀sọ̀ báyìí òun gangan fúnra ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ló ṣe kí ni ló fẹ́ Muṣin torí kò sí tó fẹ́ tọ́lọ́wọ́ tí ì ṣe fún ọlọ́run ti kẹ ẹ̀yin tọ́lọ́wọ́ rẹ̀ tí ì kẹ ẹ̀ ṣe sùúrù kọ́lọ́run kẹ yín. bàbá tún ṣe gbọ́gbọ́ lójú iléeṣẹ́ wa òun ni láti fún ní last warning lẹ́yìn eléyìí tó bá tún ti ṣe ẹni wákàwàtà àbí kóbokòbó lórí iṣẹ́ rẹ̀ gbogbo yín náà ẹni tẹ́ bá bu ẹ̀kú gbé mi kò lè sẹ́ni tó lè ṣe kí ni kò sẹ́ni tó lè yàn ọkọ lẹ́kọ̀ọ́ lè kó lè yàn kò sẹ́ni tó lè yàn ọkọ lẹ́kọ̀ọ́ yìí èmi ló lè yàn lẹ́kọ̀ọ́ kò lè sẹ́ni tó làṣẹ èkó yìí kò
àwọn náà kẹ́ ẹ̀ mọ̀ pé agbáwọ̀ náà ń ṣe union àmà kó jáde lọ́ máa ṣe freedom of speech. àdìgbàjẹ́ ló mú bí ẹ̀dùn ti wà láyé ara ẹ̀ kò sẹ́ni tó ṣe ẹ̀rọ ìdè lórí àgbà ẹ̀ àfẹ́ tó bá ṣe kí ni ẹ̀ tó bá fojú kòkòrò tó fi lé rẹ̀ sígbó. ṣe mathematics kẹtọ bèrè kọtẹ bèrè ṣé wọn kẹtọ jà sóyè. Èmi yẹn kọ́ yọ. So bẹ́ẹ̀ kọ́ bá wò pé mo ti nínú union wọ ló yẹ mi ṣe sùs. Àwọn àjọ náà bọ̀ sínú union o, wọ́n lè dàgbọ́ owó o. Àbíyé mo sọ ìyá àbìjà ní sèètì wú, mo sọ ìyá àbìjà fún sèètì ní bẹ́ẹ̀ ṣàmàlí. Àjọba àbìjà sókè pé bàbá aláàbò ní kò ṣe kí ni kó bàbá ṣe lọ ní gbogbo muṣi àbẹ̀ṣe union àbẹ̀ṣe union ìtòbá kọ́ lẹ́nu àbìjà àwọn lọ́wọ́ sọ kí wọ́n lè wúgbà yín fún olùkẹ́ fún wa fún ẹ. ibi tabalẹ̀ fẹ́ pín tó tó láti pín à á pín. ìyá àtúwárí pín ìwọ fúnra ẹ lójú balẹ̀ kúrú wá tọ́lá bí kúkúkú àtúntì pín. ibi tí ò bá lè ṣe pín àdúgbò àti ẹ̀kọ́ owó mi. Ẹ̀dá ti bá pọ̀tọ̀ kò lè gbé ìṣubú láyé. Torí àgbà tó bá yóò mí nú òun kọ́ ni. Ọ̀pẹ̀sẹ̀dá project ìlúwa ẹ̀rílẹ̀lúwa 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 àwa ò dá lọ́wọ́ ẹ̀rílẹ̀lúwa ọ̀pẹ̀sẹ̀dá project so ẹ má dà bínú sí wa ẹ yẹ ká padà lọlé ká lọ tún kọ ẹ̀yin ṣe bẹ́ẹ̀ fò ẹ̀yin lápá bí alẹ́ sọ ẹ̀yin lápá bí ẹ̀yin lápá yé ẹ̀yin lápá yé lẹ́sọ̀rà. Ọ̀pẹ̀sọ̀nà gbogbo ẹ̀ máa gbọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wọ yúnífọ̀mù wá sílé iṣẹ́ ẹ̀ka ìdájí lọ sọ̀bù ẹ̀. Ẹ̀yin ṣe pé ṣáájú sọ̀tẹ̀ ẹ̀yin tẹ̀ ń wọ uniform ẹ̀ máa wọ uniform wa ìwọ tó lè ṣe ṣé a máa sẹ́kẹ́tì tẹ̀sọ́ra ìjọ tí bá ti káyọ̀ ilé iṣẹ́ yìí a máa sọ fẹ́ẹ̀dì ẹlẹ́gbẹ́ ni àdìgẹ́ bá tẹ̀lé wọn ga yín wá ẹ wà nínú compound kò sọ̀rọ̀ tàbí sọ bíbà yìí wọ́n yìí máa ṣe bí ọmọ pàṣẹ ẹ̀dẹ́ branch dẹ̀ máa pàṣẹ ẹ̀dẹ́ unit kò sí
ṣọṣẹ máa bá kiri wọ́n yìí máa pàṣẹ lọ́lọ́ yìí ẹ̀yin tẹ́ ìmọ̀ àwọn ọjọ́ àwọn adájẹ́ ṣètẹ́sù àti bára wa sọ èmi ò ní gbé ṣètẹ́sù abẹ́ẹ̀lú ẹlòmíì tí ó ṣe ṣètẹ́sù kọ́ ẹwà ní ṣọ́ọ̀rì ẹ̀yìn sáfù vip treatment èmi ò ní gbé ẹ̀ bọ́ta ìwà máa ń yẹ̀yẹ́. ìjú èsì kámi wọn lójú blọọkì àwọn ẹnu àwọn twitter wọn ẹgbẹ́ gbé ìjáde ẹjọ́. operational program gbogbo àwa branch ama ẹlọ́lé ẹlọ́gbogbo unisi abẹ́yìn tòláwò ní bá unisi ama fa branch ama làbá bá fa gbogbo ọba kíni àtẹ̀dá wọ́n máa dress properly níta kó máa wọṣọ ibi tí bá ti kọjá tí bá rí pákínì àtẹ̀dá tó gbowó tí ò wọṣọ tó lè ká ní kàdídára branch yẹn máa ti sọ̀fù ẹ̀ ní o ẹlọ́lé mo fọ́ náà fẹ́lẹ́ tó wá ìbẹ̀ àtàtẹ̀ àlọ́dún àkọ́kọ́ èyí ni sí òun ìsọ̀ni lórúkọ ẹgbẹ́ kọ́kọ́ white and green contest proper bí corporate mo fọlọ́ ọ̀gá lẹ́dí wa ìbẹ̀ ẹ lọ ti àtúnṣe yẹn wọ́n dẹ̀ ní id card ẹgbẹ́ lára àbíta ló máa wọ bíbá yẹn sìn tí ó ní mọ̀ pé ẹgbẹ́ kan tó dán ọmọlúwàbí lọ́jọ́ gbòòrò máa mọ̀ ọmọlúwàbí gbogbo wa ẹgbẹ́ tó lọ lọ́ọ̀gá ojú òní sí gbogbo wa ẹ lọ ṣàtúnṣe ìyẹn bẹ́ẹ̀ ẹ̀yin tẹ wá wà láti jíbówú dépò ojú gbọ̀ngàn ọlẹ̀ ẹni fọ́kí táì ká bá ti ṣògbó nǹkan tútù náà ẹ̀ dàbí láwọn ẹ̀jọ̀ àmì ẹ̀ o ẹ̀ dàbí láwọn ọkẹ̀rẹ̀ o ẹgbẹ́ òkò bí ewu ẹ̀jọ̀ ẹ̀yin tẹ wà láti ṣòwòlú lẹ́kọ̀ọ́dù mo fọlọ́ọ̀bá lẹ́yìn wa ìbẹ̀rẹ̀ gbogbo express àwọn mọ́tò tó ń lòdì express tó ń dúró tó ń ṣe ogun ẹ̀ wọ́n ti fi service lane lẹ̀ fún wa ẹ̀kọ́ tó òkú àwọn mọ́tò ti service lane àwọn mọ́tò òkú tó ti gbé express àwọn òníbọ̀ àwọn mọ́tò fà òṣèṣẹ́ láyé ọ̀wọ́ ní fárágọ̀ yẹn amọ̀pẹ́ tó bá ti lè bá wọn ní mọ́tò àwọn tó ń wà ní oríṣà wa amọ̀pẹ́ tó bá lè bá wọn sọ̀rọ̀ púpọ̀ ó lè bá wèrè sọ kí wèrè yẹn sọ̀ lára ẹ̀ torí tí wọ́n ṣe kí ni ó ti wèrè lọ ẹ̀fẹ́ láti lọ kọ̀ ẹ́sì kọ̀ yẹn gbogbo y12 gbogbo k2 wọ́n ti fi sáfíìsì lẹ̀ fún wa tráfíìkì lọ dálẹ̀ ó ti ṣe kí ni ó ti pọ̀ jù tọ́lá dẹ̀ mú wọn sùn àwọn náà lọ́ọ́ máa sunkún wá bá ojú àwọn nígbà àwọn ọmọ ṣì lọ́wọ́ lásán lọ bá sọ̀rọ̀ lọ́dọ̀ ìyá àbátọ́ tó lọ bá wọn sọ̀rọ̀ pé ó ní nǹkan tó fẹ́ ṣe bẹ̀ yẹn wọ́n sì tún mọ́tò wọn mọ́ ọ̀gbọ́n bàtọ́ máa kó mọ́tò bíi 15 sí ìbejì bẹ́ẹ̀sì àbàyẹ́ pè lọ ló ń pè bọ̀ lóòótọ́ àti yanjú ẹ̀ ṣẹ̀wọ̀n pé tọ́ọ̀bì máa wà a lè má yanjú ẹ̀yin tẹ̀ wá gbogbo ọ̀nà yẹn wọ̀ sí wọn ẹ lọ ṣàtúnṣe torí tá a bá di ọ̀tá sport gbogbo bí wọ́n bá ti bá lùkọ́ bẹ̀ yẹn wọ́n máa dá tíkẹ́ẹ̀tì fún yín o ṣẹ̀wọ̀n pé aláàjì náà ní ìbàrúwá ṣé ká sùlọ́kọ́ bẹ̀ yẹn ṣẹ̀wọ̀n pé tíkẹ́ẹ̀tì lọ já káàkiri tó fi kọ ẹ̀yin púpọ̀ ni yóò mọ̀ àwọn tó mọ̀ tó nǹkan àwọn tó mọ̀ kẹ́lẹ́ mọ̀ pé mi mo mọ tí ì sọ mo ò lẹ́ ṣàṣàwọ̀ nínú iṣẹ́ union kẹ́kẹ́ lọ́dọ̀ pé yàtúndà wà kó wájú ọ̀gá tíkẹ́ẹ̀tì káàlájì tábìlì ní ìbàrúwá tó ń dá tó ń kó fúrẹ́sì tíkẹ́ẹ̀tì tó ń kó gbogbo bí tó ti dá gbogbo bí tó ti dá tíkẹ́ẹ̀tì tó ń kó tíkẹ́ẹ̀tì orí 2 million ní onígbàlẹ̀ òun lọ́ fi wọ́n ṣe kanṣu kálù tẹ́lẹ̀ ẹ̀rọ̀dásán àwọn kúlẹ̀ tó ní òlè bọ̀ torí mo fòun jẹ bẹ́ẹ̀ ṣàmà 2013 ẹ̀ mo fi jẹ bẹ́ẹ̀ ṣàmà ọ̀dà ló ń bọ̀ pa àwọn ṣe bákínà tẹ́jà ìwọ 2013 èmi mo fẹ́ jẹ bẹ́ẹ̀ ṣàmà ìwọ ló dóògbò ìjọba pa ọmọ ẹ̀kọ́ dání lórí láti kò ní 2012 2013 èmi mo fẹ́ jẹ bẹ́ẹ̀ ṣàmà ìwọ ló dóògbò ẹ̀lẹ́mú yẹn lásán ìwọ ti lórí iṣẹ́ bàbá kan ní ìgbà jẹ́ 12 years. Ẹ̀lẹ́mú yẹn ti wọ́n pé 2025 yà wá má yẹ sọ̀rọ̀ dúró 2011 gbogbo adọ́tì gbọ́dọ̀ àfọ ẹ̀míṣẹ́míṣẹ́ gbogbo àfọ ọ̀ṣẹ́ àmàbáńsù tàbí ẹ̀ní 2013 ògbógbó ẹ̀ṣẹ̀ àbúsí méjì gbogbo kan fún ẹ. Àbí 2005 lọ́lẹ̀ mi kò iṣẹ́ union wọn fún mi lẹ́tà lára jíṣẹ́ náà yàrá ìkọ́ lé mi nítorí mo ṣe PDP ẹ
wo 2005 sígbà tá a wà yìí ẹ̀ka abúlé tiẹ̀ ẹ̀wọ̀n tó jẹ́ ìmáàtì wàá sọ pé láti 2002-2001 ni mo ti wà ní iṣẹ́ 2005 lọ lé mi ọ̀rẹ́ fún mi lẹ́tà ọlápọ́nì kì í ṣe PDP onímọ̀ ṣe PDP lọ fi lé mi tó ká máa gbọ́ ọ̀rọ̀ ẹ fi òwú elépo ẹ fi kó etí ní ajá ẹ lọ káwọ́ ojú àtàwọ̀ ọ̀fẹ́ àti bàbá sọ fún ọ kò sákọsílẹ̀ nínú ọ̀rọ̀ ilé ìgbà rẹ̀ ọ̀fẹ́ ní blessed by God ní àmútọ̀lúwà ní common sense òṣèlú ní òkọ́mọ̀ ẹgbẹ́ lọ́wọ́ ẹgbẹ́ alẹ́ ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ tó gbọ́gbọ́ wá pẹ̀lú sẹ́kẹ́tì tó tẹ̀lé kọ́ lórí dúpọ̀ èyí sẹ́kẹ́tì ẹ̀ máa kọ lẹ́tà sí gbogbo branch àtẹ̀tọ́wọ́ àtẹ̀júwà kẹ́kẹ́ kọ́ mọ mílíọ̀nù tó ń pè ní general meeting ẹlòmí ò mọ mílíọ̀nù tó ń pè ní general meeting compulsory ní fún gbogbo wa àtiwọ́n tó wáyé kó fẹ́ lọ́dún òyìnbó tó ti kọ lẹ́tà wá síbí àfẹ́fẹ́ pé ó ní ìjọ ẹgbẹ́ ajọ́ ẹ̀ níjọ ẹ́mbásì tó lọ sí ẹ́mbásì tó ti kọ lẹ́tà wá síbà ọlọ́mọdé àrídà tó lórí ọmọ àkáyá àbí kankan bíi ìfọ́sáàsì wọlé lórí ọmọ àkáyá tàbí sáré lọ ṣe o lè máa ṣe kí ni o máa tẹ̀ láti pèmí. tábà ní important meeting tó o bá ráyè wà o lè rán fáìsì ẹ wá o lè rán fìdásí fẹ́ẹ̀ṣì ẹ wá láti lè wá gbọ́ bí àkọ́kẹ́ pass message kan ni ìyàn ṣe bá tábà pé meeting sí ìwà ẹ̀gbọ́n àwọn ṣe tẹ̀sí wọn máa ń kọ́ tẹ̀sí wọn pé not compulsory akọ̀ láti máa kárí ara wa náà bí nǹkan bá ṣe lọ day by day tó bá ráyè wá ó lè dọ́rọ̀ tí wọn náà máa sọ bẹ́ẹ̀ ló máa wúlò fún gbogbo wa tó bá dé ráyè máa wà àwọn máa ń mẹ́sẹ̀gì gbogbo all say thanks to ẹni tí a bá fẹ́ ṣe sí ibà àwọn à ń kàn pa fún wọn kò fọlọ́ ẹ̀ lè mọ ìbẹ̀rù ẹ jẹ́ ká ṣe déédéé bí iṣẹ́ wa torí wọn tó bá ti wá sí general meeting ìyẹn mi tó wọn kan o ṣe meeting nílé ẹni ìgbà tí sábà secretary general bá wá meeting kí ẹ fẹ́ lọ fi dáàbò fún wọn nínú branch yẹn ìyẹn mi tó wọn kankan fún ẹ o ṣe meeting torí lẹ́yìn ilé ìbáyìí tó bá ti di meeting mi ta ma ṣe lẹ́yìn ilé ìbáyìí wọ́n dàgbà òṣèlú nìkan lọ́sẹ̀ lè ta ló fún torí gbá ẹnu òmíì kò ń ṣe kébé ṣàfojúdi ẹ̀rù ló ń bà lẹ́yìn bọ̀dì bá bẹ̀rù kò sí lẹ́tà láì ọ̀kan tó lè fẹ́ ọ̀kan lóhùn lè ṣẹ́yìn tí ọ̀kan bá wò pé